bí mo ṣe jẹ́ òyìnbó tí mo sọ Yorùbá báyìí tí máa lọ síbi kan tí máa fẹ́ ra nǹkan tí máa rí pé àwọn ń sọ òyìnbó ní sọ Yorùbá yìí máa ní ó ń sọ Yorùbá lẹ́nu gbàgbàgbà mọ́ lọ èèyàn á ní sọ máa wò pé tí pé mo ń sọ Yorùbá náà ó pọ̀. ẹ̀yin lẹ ń sakọ ìdí pé ẹ lè já àgbàdo ń bẹ ní títí ẹ jáde ẹ lọ rà ẹ jẹ. Orúkọ mi ni Tiago Ìṣọ̀lá bí wọ́n ṣe mọ̀ mí sí as òyìnbó ìbílẹ̀ láti Ọ̀yọ́ Aláàfin mo ti wá mo dẹ̀ ń school ní University of Ibadan. Èmi ìṣọmọ Nàìjíríà o àwọn òbí mi ọmọ Portugal ni wọ́n so ìgbà tí mo wà ní ọmọ ọdún mẹ́wàá ni mọ́mì mi gbé mi wá láti Portugal sí Nàìjíríà wọ́n ń ṣe pẹ̀lú Aláàfin of Ọ̀yọ́ as cultural ambassador so mo lọ school ní Ọ̀yọ́ State secondary school so ìgbà tí mo wá di Nàìjíríà tí mọ́mì mi wá sí Nàìjíríà nínú ààfin gangan náà ti sọ mi ní Ìṣọ̀lá oríkì mi Ìṣọ̀lá nínú ààfin gangan náà ti fún mi ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ni mo bá rìn so mo ń grab díẹ̀díẹ̀ pẹ̀lú gbogbo wọn bó ṣe ń sọ mo kàn ń grab ẹ̀ láti school náà mo ṣe Yorùbá school so láti ibẹ̀ gangan ni mo ti grab àwọn Yorùbá díẹ̀díẹ̀ mi ò ní parọ́ bọ̀ èdè Yorùbá ó dùn lẹ́nu ó dùn láti sọ láti gbọ́ náà so mo kàn like ẹ̀ even tí máa fẹ́ sọ òyìnbó mi ì ní sọ tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi Yorùbá ni mo máa ń sọ jù ì máa ń dùn lẹ́nu mi mo máa ń sọ àwọn èèyàn máa ń sọ pé Tiago kì í sọ òyìnbó Yorùbá nìkan àwọn ni ìmílẹ̀ bó ṣe wà nìyẹn so àwọn èèyàn tán máa ń rí mi pé mo máa ń sọ Yorùbá àwọn times mi ti máa lọ lórí títì àwọn yóò pè mí pé òyìnbó wà máa ní ẹ kúrò lẹ́mọ̀ máa kí wọn wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n sọ Yorùbá lẹ́nu mọ́ ní bẹ́ẹ̀ ni wọ́n á ní báwo ló ṣe jẹ́ màá sọ fún wọn déédéé so almost gbogbo àti máa ti lọ lórí títì tán bá ti rí mi pé àwọn òyìnbó ní sọ Yorùbá yìí ìwọ̀n tí máa fẹ́ lọ ra nǹkan wọ́n ní tí máa ní ẹ fún mi ní sọ̀kù 50 wọ́n ní òyìnbó fẹ́ jẹ́ sọ̀kù wọ́n ní sọ̀kù àti gàrí máa ń dùn so láti bẹ̀rẹ̀ ní Instagram wọ́n post àwọn ti fídíò mi sí Instagram TikTok láti bẹ̀rẹ̀ ní Túndé náà ti rí mi pé òyìnbó ti ń sọ Yorùbá lẹ́nu tó dùn yìí wọ́n á fi pè mí pé àwọn gan-an wá boost career mi tí mo fi ń lọ sí ibi tó ga nísìn. ẹ̀yin tẹ́ ń fi àwọn ọmọ yín sí iléèwé tán sọ òyìnbó ń bẹ̀ èmi ò sọ pé kò dáa o àmọ́ tán bá tún délé ẹ̀ tún máa bá wọn sọ òyìnbó. àwọn tán ní Yorùbá bá ṣe fọwọ́ mu yẹn ìdí tèmi ò fi like ni pé àwọn òbí àwọn ọmọ kékeré even láti ilẹ̀ tí àwọn ọmọ kékeré bá ti ń lọ school àwọn pé ní school wọ́n máa kọ́ wọn ní èèbó àti Yorùbá ní school o gbọ́dọ̀ sọ Yorùbá ní school tí mo lọ wọ́n gbọ́dọ̀ sọ Yorùbá rárá wọ́n máa sọ pé you are speaking vernacular tán máa sọ ni èmi ò sì mọ̀ kí ni vernacular kankan èmi máa ń sọ Yorùbá school so tán bá tún wá délé àwọn òbí wọn wọ́n tún máa sọ pé wọ́n sọ Yorùbá so kí ni ẹ̀ máa affect àwọn Yorùbá àwọn ọmọ Yorùbá gangan so normal as a Yorùbá child ọmọ Yorùbá gangan kí tó fi lè sọ Yorùbá tèmi máa ń wò nìyẹn wípé wọ́n bí ọ sílẹ̀ Yorùbá oúnjẹ tó ń jẹ láti ilẹ̀ Yorùbá ni aṣọ gbogbo ẹ̀ èmi sì ní tẹ́ bá rí mi ẹni aṣọ mo lè wọ̀ ó dùn like everything mo kàn like Yorùbá everything Yorùbá mo kàn like ẹni bí mo ṣe jẹ́ òyìnbó tí mo sọ Yorùbá báyìí tí máa lọ síbi kan tí máa fẹ́ ra nǹkan tí máa rí pé àwọn ń sọ òyìnbó ní sọ Yorùbá yìí máa ní ó ń sọ Yorùbá lẹ́nu gbàgbàgbà mọ́ lọ èèyàn á ní sọ máa wò pé pé mo ń sọ Yorùbá náà ó pọ̀ àwọn ẹlòmíì tán bá rí mi ta tán bá rí pé òyìnbó lélẹ́yìn sọ Yorùbá wá fún mi nọ́mbà ẹ̀ já máa sọ̀rọ̀ so láti bẹ̀rẹ̀ mo ti ní àwọn èèyàn ti ń like wọ́n láti like so láti bẹ̀rẹ̀ gan àwọn benefit pọ̀ ó pọ̀ gan so ẹ jí ń sọ nǹkan oúnjẹ tí mo like jù àmàlà àti gbẹ̀gìrì ni so èmi ò ẹbí lọ́wọ́ rẹ̀ mi ò kí ń jẹ rice tó bá wù mí láti jẹ rice máa jẹ rice àmàlà àti gbẹ̀gìrì á fi ogún fèsì máa jẹ bẹ́ẹ̀ wọ́n like ẹ̀ dáadáa. Láti Ọ̀yọ́ mo ti wá àwọn lára máa ń jẹ lọ́yọ̀ọ́. Ní ọjọ́ iwájú mi ní plan láti fi Yorùbá lẹ̀ o màá sì máa sọ Yorùbá títí màá fi kú kódà àwọn ọmọ mi màá kọ́ Yorùbá déédéé torí èdè yìí àwọn èèyàn mọ advantages rẹ̀ wọ́n mọ advantages tó wà nínú èdè yìí o àwọn èèyàn mọ̀ ó dẹ̀ máa affect àwọn èèyàn gan tó bá ti ń grow up tó bá ti ń lọ tó bá sọ Yorùbá yìí ó máa affect wọn kò sí tó bá bí ọ pé ọmọ Yorùbá ni ọ tó bá lè sọ bí disgrace ló ṣe rí so tí màá fi kú àwọn ọmọ mi máa sọ Yorùbá normal nǹkan plan mi ni pé màá máa sọ Yorùbá títí nínú videos mi
social media, everything Yorùbá máa máa sọ. Àmọ̀ràn tí mo ní fún àwọn òbí wa àti àwọn tí wọn kì í sọ Yorùbá rárá tí wọ́n value èdè yìí ni pé kán value ẹ̀ dáadáa kán sì máa sọ torí ó máa ní advantages lọ́jọ́ ọ̀la. Kán máa sọ dáadáa, kán máa fi Yorùbá sí àwọn ọmọ wọn lẹ́nu, kán máa sọ déédéé tán fi gbọ́ torí tán bá kí n sọ Yorùbá déédéé àṣà Yorùbá ó lè parẹ́.